ọmọ ìkókó tíyàwó mi bí ní ọjọ́ àìkú sílé ìwòsàn lẹ́kìtì ó mà di àwátì lásìkò tí mo lọ kírun ìdájí o ọlọ́sàánù. orí ìpòrúurú ọkàn báyìí ni àwọn òbí ọmọ àkókò kan tí wọ́n mà jí gbé sá lọ mọ́ wà báyìí ní ilé ìwòsàn alábọ́dé tó wà ní àdúgbò òkè yìmì nílùú adó èkìtì. tọkọ-tìyàwó tó jẹ́ òbí ọmọ náà ní ilégbé wọn nílùú adó èkìtì ni wọ́n ti ṣàlàyé pẹ̀lú ìbànújẹ́ ọkàn bàbá ìkókó náà tí wọ́n porúkọ rẹ̀ ní Mustapha Ali ó máa ṣàlàyé fún àwọn oníròyìn ní òwúrọ̀ ọjọ́ àìkú Sunday tí ń ṣe ọjọ́ kẹta oṣù kẹjọ ọdún 2025 ó ní ìyàwó màrí ó bí ọmọ tuntun ọkùnrin sí ilé ìwòsàn alábọ́dé náà. Mustapha ní nígbà tí ó sì dé ilé ìwòsàn òun ṣàkíyèsí obìnrin aláboyún kan tó wá jókòó ti ìyàwó òun tó sì ń ṣáájú wọn ṣùgbọ́n wọn kò mọ̀ rí rárá o. ó wá tẹ̀síwájú nínú àlàyé rẹ̀ pé obìnrin náà ó sùn sí ilé ìwòsàn náà títí di ìdájí ọjọ́ ajé Monday tí í ṣe ọjọ́ kẹrin oṣù kẹjọ ọdún 2025 tó sì sọ fún wọn wípé ọmọ lòun náà ń lòun wá bí síbẹ̀ o. Mustapha sọ wípé ó gbé ọmọ mi dání nígbà tí ìyàwó mi tó wà lórí ibùsùn ìyàwó mi kò sì lè sọ èdè Yorùbá rárá o. ọmọ bíbí ìpínlẹ̀ Benue ni àwọn méjèèjì ó júwe obìnrin àjòjì náà bí ẹni tó dúdú tó sì ga díẹ̀. nígbà tí àsìkò ìrun kíkí ìyẹn ìdájí tó ń lọ lọ́wọ́ o ní aago 5:30 mo mà lọ sí mọ́ṣáláṣí láti lọ kírun ṣùgbọ́n n kò rí ọmọ àkókò náà mọ́. nígbà tí mo padà dé ìyá ọmọ àkókò náà Palmata Lawal òun náà má ṣàlàyé wípé lásìkò tí òun lọ sí balùwẹ̀ ń lóbìnrin àjòjì náà ìmọ̀ ló máa jẹ́ ọmọ ń gbé sá lọ o. Mustapha sọ wípé ojoojúmọ́ ni èmi àti ìyàwó mi ńlá fi ń sun ẹkún látìgbà tí ọ̀rọ̀ náà ti ṣẹlẹ̀ torí ìbànújẹ́ ọkàn ó mà ló máa jẹ́ fún wa. ọ̀kan lára àwọn ọ̀rẹ́ ìyàwó ìkókó náà Mariam Mukaila òun náà mà tún bá oníròyìn sọ̀rọ̀ ó má ṣàlàyé wípé ọkùnrin ni ọmọ àkókò náà wọ́n jí gbé láì tí ì pé wákàtí 24 tí wọ́n bí ọmọ náà sáyé o. Sunday Abutu tí ń ṣe alukoro iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Èkìtì ó mà sọ wípé ọwọ́ òfin mà ti tẹ àwọn afurasí mẹ́rin kan lórí ìṣẹ̀lẹ̀ náà. àwọn mẹ́rẹ̀ẹ̀rin tí ọwọ́ ọlọ́pàá tẹ̀ lórí ìṣẹ̀lẹ̀ náà ní òṣìṣẹ́ tó ń ṣọ́ ẹnu ọ̀nà ilé ìwòsàn náà, òṣìṣẹ́ tó ń tún àyíká ilé ìwòsàn náà ṣe àti nọ́ọ̀sì méjì. ọlọ́pàá ní ìwádìí ti gbéra sọ báyìí lórí ìṣẹ̀lẹ̀ náà láti ṣe àwárí ìkókó tí wọ́n jí gbé o. kọ́lọ́ ọba Elédùmarè kó ṣàánú mọ̀jì àsọmọnù àdúrà gbòòlùwà tóyìn ló ń kàròyìn sí létí o láti kàn ní Ẹ̀yà Yorùbá World TV. bẹ́ẹ̀ ṣé wò wá ẹ máa bá wa like ẹ máa share ẹ máa comment ẹ má tún gbàgbé láti bá wa subscribe sórí YouTube channel wa kẹ́ wá bá a tẹ notification bell láti lè máa máa ètò alọ́kòjọ̀kan tó bá ti gorí ìkànnì yìí. ẹ ṣé pọ̀ tẹ́ wò wá o a kú iṣẹ́ látàárọ̀ Ọlọ́run ó dégbìyànjú aládé o.